Otasansan rédíò and TV. ẹni tí í ṣe bàbá gbajúmọ̀ olórin takasúfè tó dolóògbé lọ́dún 2023 ìyẹn Promise ìlérí olúwa Aloba táyé mọ̀ sí Mohbad, ọ̀gbẹ́ni Joseph Aloba ni àwọn alákòóso ọmọ rẹ̀ ti béèrè owó ìbanilórúkọjẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú ọ̀rọ̀ tó jáde, àwọn alákòóso gbajúmọ̀ olórin náà olóògbé Mohbad ni wọ́n ti béèrè owó ìbanilórúkọjẹ́ tó tó 200 million naira, 200 mílíọ̀nù owó náírà lọ́wọ́ bàbá tó bí Mohbad ìyẹn Joseph Aloba lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìwé ogún tí Mohbad tó fi sáyé lọ. Wọ́n ní gbogbo ẹ̀sùn tí bàbá Mohbad tó fi kan àwọn pé kì í ṣe tàwọn o, wípé ìbanilórúkọjẹ́ lásán ni. Bákan náà ni àwọn alákòóso náà wọ́n ní ó yẹ kí bàbá Mohbad tọrọ àforíjì ní gbangba wálíà láàrin ọjọ́ 14 nínú ìwé tí àwọn alákòóso náà tí wọ́n kọ ránṣẹ́ sí bàbá Mohbad látọwọ́ ikọ̀ agbẹjọ́rò amòfin wọn ìyẹn Bánkọ́lé Fáládé & Co ni wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀.